a kú dédé àsìkò yìí a kú iṣẹ́ o a sì kú ìmúrasílẹ̀ ìsinmi òpin ọ̀sẹ̀ yóò rọrùn fún wa láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ keje nínú oṣù kejì ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká ṣe omi mu ná à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú ìgbésẹ̀ àti ìlànà tó ń ti òfin eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó gbé tó mú ìrọ̀rùn bá àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè yìí pẹ̀lú ètò ẹ̀yáwó èyí tí wọ́n bu ọwọ́ lu àbádòfin ọ̀hún tí wọ́n ní láìpẹ́ láìjìnà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì ní orílẹ̀-èdè yìí ni ó bẹ̀rẹ̀ sí ní máa rí ètò ẹ̀yáwó gbà lábẹ́ ìjọba àpapọ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bọwọ́ lu àbádòfin ọ̀hún nínú oṣù kẹfà ọdún tá a wà yìí. Ní báyìí o àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ jáde pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ní orílẹ̀-èdè yìí tó fi mọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo yòókù wípé pẹ̀lú ìgbésẹ̀ yìí o àwọn ò gbọ́dọ̀ gbọ́ wípé o àwọn ilé ẹ̀kọ́ gíga ọ̀hún wọ́n fi owó kún owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ náà nítorí wípé wọ́n lè máa gbà lérò wípé ṣèbí ìjọba àpapọ̀ ó ti pèsè ètò ẹ̀yáwó fún wọn o kí wọ́n wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ́wọ́ gbà lórí owó náà èyí tí ìjọba àpapọ̀ tó ń yá wọn. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jẹyọ o nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọ̀sẹ̀ yìí lásìkò tí wọ́n jókòó tí wọ́n ń ṣe ìpàdé níbi tí ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ọ̀hún èyí tó wá láti ẹkùn ìjọba àpapọ̀ ìdìbò ní ìpínlẹ̀ Benue èyí tó ń ṣojú fún Kwande àti Usongo eléyìí tó jẹ́ wípé orúkọ rẹ̀ ń jẹ́ Taza Ugo òun ló sọ di mímọ̀ lásìkò tí wọ́n jókòó nínú ilé ìgbìmọ̀ náà wípé lórúkọ gbogbo àwọn akẹgbẹ́ òun fẹ́ kí ilé aṣòfin yìí kí wọ́n ṣe ìkìlọ̀ àti kí wọ́n ránṣẹ́ ìkìlọ̀ sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn ò gbọ́dọ̀ fún owó kún owó ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ látàrí ètò ẹ̀yáwó èyí tí ìjọba àpapọ̀ èyí tó ń ṣètò rẹ̀ láti fi ṣe ìdẹ̀rùn fún àwọn akẹ́kọ̀ọ́ látàrí ètò ẹ̀yáwó èyí tí ìjọba àpapọ̀ èyí tó ń ṣètò rẹ̀ láti fi ṣe ìdẹ̀rùn fún àwọn akẹ́kọ̀ọ́. Nínú ọ̀rọ̀ Ugo ló sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ òkèrè èyí tí àwọn orílẹ̀-èdè yìí yá lọ ní àwọn ìjọba wọn ni wọ́n ń pèsè owó ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ láti lè jẹ́ ìtura fún wọn kó lè rọrùn kí wọ́n sì lè rí ìwé kà pẹ̀lú ìlànà eléyìí tó bá òfin orílẹ̀-èdè wọn mu. Ó ní kò sí èèwọ̀ níbẹ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà náà bá pèsè irú ẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè yìí kí wọ́n lè rọ́wọ́ mú lọ sẹ́nu káwọn náà sì lè ní àǹfààní sí ètò ẹ̀kọ́ ìgbàlódé àti eléyìí tó yè kòrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Wole Soyinka òun ló ti sọ ọ̀rọ̀ ìkìlọ̀ pẹ̀lú ìwé jàǹrànjàǹràn kan èyí tó kọ tó fi ránṣẹ́ sí Emir àti ìlú Ìlọrin Ọba Ibrahim Sulu Gambari lórí ìwà kan àti ìgbésẹ̀ eléyìí tí Emir àti ìlú Ìlọrin tó gbé lórí ìṣẹ̀ṣe eléyìí tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka tó bu ẹnu àtẹ́lù wípé pẹ̀lú bí ọba ọ̀hún èyún Emir àti ìlú Ìlọrin bó ṣe fi òfin de ìgbésẹ̀ kan lórí ìṣẹ̀ṣe jẹ́ ohun tó burú jáì sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé arábìnrin kan lára àwọn tí wọ́n di ìṣẹ̀ṣe mú lápá ilẹ̀ ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ní ilẹ̀ Yorùbá Yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára èyí tó gbìyànjú pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ láti ṣe ọdún ìṣẹ̀ṣe èyí tó ní ṣe pẹ̀lú ajé nílùú Ìlọrin èyí tó fà á kí ọba Sulu Gambari kó ránṣẹ́ ìkìlọ̀ sí Yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára àti àwọn ẹmẹ̀wà rẹ̀ pé àwọn ò gbọdọ̀ gbọ́ kúlù kó sọ nílùú Ìlọrin lórí ìṣẹ̀ṣe ọ̀hún tí wọ́n gbà lérò
láti ṣe nílùú Ìlọrin. Wọ́n ní bí wọ́n bá rí wọn tí wọ́n sì kófìrí wọn o, wọn yóò fi ìyà tó tọ́ jẹ wọn o, èyí tó fà á kí Ajéṣìkẹ́mi eyín yèyé Ajéṣìkẹ́mi Ọmọlára pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ kí wọ́n sá àsálà fẹ́mi wọn nítorí iṣẹ́ ìdúkokò mọ́ èyí tí ọba Sùlù Gàmbàrí tó ti fi ránṣẹ́ sí wọn o. Ìdí rèé tí ọ̀jọ̀gbọ́n Wole Soyinka o tó ṣe bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà wípé ó burú jáì, ó sì jẹ́ nǹkan ilé èyí tó lè dá wàhálà òun lásìgbò sílẹ̀, èyí tó lè fà á kí ẹ̀jẹ̀ kó ṣàn lórí ìgbésẹ̀ náà, wípé bí àwọn oníṣẹ̀ṣe náà bá wá ronúpìwàdà láti san ẹ̀san o, wọ́n ní irúfẹ́ ọ̀rọ̀ báyìí ó lè dá wàhálà sílẹ̀ ní ìlú. Lákòótán nínú ọ̀rọ̀ Wole Soyinka o, ó ní kí ọba Sùlù Gàmbàrí tí ṣe Emir ìlú Ìlọrin kó sọ kó sì ṣe dẹ́ẹ̀dẹ́ o, kó má fi wàdùwàdù ipò Emir tó wà láti fi ba nǹkan jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yaba ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí o, òun ni wọ́n ti ṣe ìdájọ́ olùdásílẹ̀ ìjọ sẹ̀lẹ̀ kan èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, olùdásílẹ̀ ìjọ Celestial Church of Christ Alpha àti Omega èyí tó wà ní èyí tó pè ní Aṣípa Parish ẹlẹ́ẹ̀kẹrin, èyí ìránṣẹ́ Ọlọ́run David Ọ̀ṣọ́fà ni wọ́n ti fi ránṣẹ́ o sí ọgbà àtúnṣe èyí tó wà ní Kirikiri ní ìpínlẹ̀ Èkó látàrí àwọn ọmọ ìyá méjì kan èyí tó gbẹ̀mí wọn látàrí pé ó fẹ́ tú wọn sílẹ̀ kúrò nínú ìgbèkùn òkùnkùn èyí tí kinní ọ̀hún tó bọ́ sọ́wọ́ ò tó sì bọ́ sí òde. Wọ́n ní látàrí àwọn èròjà kan àti àwọn ohun mímu kan èyí tí ìránṣẹ́ Ọlọ́run David Ọ̀ṣọ́fà tó fún àwọn ọmọ ìyá méjì ọ̀hún mu, òun ló gbòdì lára wọn o, tí wọ́n sì gbabẹ̀ tí wọ́n ta tẹ́rù nípa ìdí èyí ni wọ́n fi ọwọ́ òfin mú ìránṣẹ́ Ọlọ́run David Ọ̀ṣọ́fà lọ sí ọgbà ọlọ́pàá. Láti bẹ̀ ni wọ́n ti taari rẹ̀ lọ sí ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yaba o. Ilé ìjọsìn rẹ̀ èyí tí wọ́n ní ó fi ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ pẹ̀lú ààlà Sẹ̀mẹ̀ sí Bàdágìrì ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sọ wípé iṣẹ́ àti eléyìí tó ṣe fún àwọn ọmọ òun ló fà á tí wọ́n fi jọ́lọ̀ ọba nípè. Nínú ọ̀rọ̀ ẹni tó rojọ́ tako David Ọ̀ṣọ́fà nílé ẹjọ́ èyí Thomas Nurudeen ṣe lálàyé fún adájọ́ Patrick Nwaka tílé-ẹjọ́ májísírèètì Yaba ní ìpínlẹ̀ Èkó wípé ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún ó hùwà náà nínú oṣù kẹfà tí ṣe ọjọ́ 18 nínú ọdún tá a wà yìí. Nínú ọ̀rọ̀ Nwaka ní ìgbà tí ó ṣe ìdájọ́ ó ní kí wọ́n mú David Ọ̀ṣọ́fà kí wọ́n mú lọ sínú ọgbà àtúnṣe tó wà ní Kirikiri ní ìpínlẹ̀ Èkó, tó sì sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún tó a wà yìí. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀fínkíní o lórí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì tó wáyé o ní agbègbè Ladylak ní Bariga ní ìpínlẹ̀ Èkó, èyí tí ènìyàn 3 tó jọ́ lọ́wọ́ bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan èyí tó ṣe lálàyé ò sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí, èyí tó fà á kí ènìyàn 3 kó jọ́ lọ́wọ́ bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, èyí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì farapa tó fa ìbẹ̀rùbojo fún gbogbo àwọn ènìyàn tó ń gbé ní agbègbè ọ̀hún láti lè jáde o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, wọ́n ní agbègbè Ladylak ọ̀hún tó fi mọ́ gbogbo Bariga lápapọ̀, òun ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n fi ṣe ibùdó àti ìtẹ̀dó tó ń ti ààyè ilé ìgbé wọn, èyí tó ń fa wàhálà wọn lásìgbò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin sọ di mímọ̀ wípé ní báyìí o àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò sì tí ì fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni kankan, ṣùgbọ́n wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ àfimúfilẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ o lọ sí agbègbè náà kí wọ́n lè mọ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ, kí wọ́n sì lè fọwọ́ òfin mú àwọn ènìyàn tó ń bẹ lẹ́yìn ìkọlù ọ̀hún èyí tó mú ẹ̀mí ènìyàn 3 lọ nínú ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tó wáyé o ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí. Lákòótán nínú ọ̀rọ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin, ó ní kí àwọn òbí kí wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ wọn ó lẹ́nikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ṣègè yóò fimú dọ́rin òfin ìjọba ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀
pàápàá jù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí ò jẹ́ kómi àlàáfíà agbègbè náà kó tòrò. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ilé-iṣẹ́ kan èyí tí ó ń ṣe àgbálẹ́yìn tí ń ṣe àtìlẹ́yìn àti ìgbárùkùtì fún àwọn amúlùúdùn tí máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré àti orin amúlùúdùn jáde o, èyun Amazon, àwọn ni wọ́n ti ń béèrè fún o nílé ẹjọ́ wípé ẹjọ́ kan èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó pè láti tako sinimá kan èyí tí wọ́n gbé jáde o nínú oṣù kẹrin èyí tí wọ́n pè ní Gangs of Lagos. Wọ́n ní àwọn bẹ ilé ẹjọ́ náà láti da ẹjọ́ ọ̀hún nù. Amazon tó ṣe lálàyé wípé ìjọba ìpínlẹ̀ Èkó kùnà láti ní àwọn ìlànà ìgbésẹ̀ eléyìí tí ó máa ṣe àtìlẹ́yìn àti ọ̀fínkíní o lórí sinimá èyí tí wọ́n ń yà tí wọ́n sì ń gbé jáde ní ìpínlẹ̀ Èkó. Ó ní nípa ìdí èyí òfin èyí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2004 èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀ka amúlùúdùn ní ìpínlẹ̀ Èkó kò ní nǹkan kan ṣe kò sì sọ̀rọ̀ wípé kí wọ́n má ya sinimá tàbí kí wọ́n má fi sinimá sọ àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Èkó. Ní báyìí Amazon ó ní ìjọba ìpínlẹ̀ Èkó àwọn ni wọ́n kùnà láti ní òfin eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa, bákan náà láti ní ìlànà àti àwọn ìgbésẹ̀ eléyìí tí ó máa ṣe àwọn àyẹ̀wò àwọn sinimá àgbéléwò èyí tí wọ́n yóò ń gbé jáde o lórí àwọn amóhùnmáwòrán síwájú kí wọ́n tó gbé wọn jáde kí wọ́n ṣe àyẹ̀wò fún o. Lákòótán nínú ọ̀rọ̀ náà eléyìí tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó ó pè láti fi tako sinimá ọ̀hún tí wọ́n pè ní Gangs of Lagos èyí tí Amazon tó pẹ̀lú àwọn ilé-iṣẹ́ èyí tó ṣe ìgbárùkùtì fún sinimá àgbéléwò náà ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àṣà àti ṣe ní ìpínlẹ̀ Èkó èyún Uzamotu Akínbílé Yusufu èyí tó pe ẹjọ́ ọ̀hún tako iléeṣẹ́ Amazon àti àwọn tí wọ́n gbé sinimá Gangs of Lagos jáde o. Ní báyìí wọ́n ní ẹjọ́ náà èyí tíjọba ìpínlẹ̀ Èkó pè kílẹ̀ ẹjọ́ àwọn rọ̀ wọ́n o kí wọ́n da ẹjọ́ ọ̀hún nù láti ọjọ́ eléyìí ti ṣe 30 ọjọ́ nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ni ọ̀rọ̀ ọ̀hún túrú jáde o. Ṣùgbọ́n iléeṣẹ́ tí ń gbé ohun ayélujára àti àwọn sinimá àgbéléwò jáde Amazon ti ní àwọn ọ̀rọ̀ ilé ẹjọ́ o kí wọ́n da ẹjọ́ ọ̀hún nù nítorí pé ìjọba ìpínlẹ̀ Èkó àwọn náà wọn ní ètò wọn sì fún àwọn ní gbèdéke wípé ibi tí wọ́n lè yà sí rèé tàbí ibi tí wọ́n lè dúró sí rèé. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní sí ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ònílé wa ọ̀nà nínà wá ayọ̀ ní tiwa o. Fún mi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣé gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.